Ẹ̀yin èèyàn Léwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Ẹ kú ìsinmi èní. Gist tèní wọ́n ní àǹtí wa wọ́n ní ṣe ni wọ́n ń jayé ọba ní Ojaja hotel o. Wọ́n ní Queen Naomi lọ síbẹ̀. Queen Naomi dẹ̀ sọ fún àwọn tí wọ́n ń gbà wọ́n láàyè láti máa dá gbèsè sí hòtẹ́ẹ̀lì yẹn ní ọrùn. Wọ́n ní gbogbo nǹkan tán bá jẹ àbí tán bá mu, wọ́n ní anybody tó bá ti wá síbẹ̀ tó bá jẹ́ kò bá jáwọn olórí wọ́n gbọ́dọ̀ sanwó wọn. Wọ́n nítorí ibi tí ó ń gbé wọ́n ní private suite ló lọ gbà tó dẹ̀ ń jayé ọba. Wọ́n nítorí ìdí èyí wọ́n ní àwọn tí wọ́n fún wọn ní ààyè láti ná gbogbo àwọn owó yìí láti sanwó. Wọ́n ní tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ àwọn ni wọ́n máa san láàrin ara wọn. Wọ́n ní Queen Naomi lọ síbẹ̀ ni o. Wọ́n ní wọ́n dẹ̀ ti deny access àǹtí wa nínú Ojaja hotel allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní tó bá ń wábi tó máa gbé kó lọ sí ilé tí kábíyèsí rà fún àbí kó lọ sí ìlú wọn kó lọ máa gbé bẹ̀. Ipe àbí kó lọ sí Èkó kó lọ máa gbé ní ilé tó rẹ́ǹtì lÉkòó. Wọ́n ní ṣùgbọ́n kò kàn lè wà ní private suite kó máa ná owó bó ṣe wù ú pé tó bá jẹ́ pé èèyàn ni ó wà ńbẹ̀ láti jọ ó ní iye tán ti máa make fún hòtẹ́ẹ̀lì pé ó ń jẹ́ kí wọ́n pàdánù owó. Allegedly nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn ara lé. Ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ti ra lé fún àwọn olórí ṣùgbọ́n tí wọ́n takú wọn kúrò nínú hòtẹ́ẹ̀lì yìí. Wọn ò dẹ̀ kúrò ní ibikíbi tó ń gbé. Àwọn kọ̀ọ̀kan ti lọ irú Dr. Elizabeth wọ́n ti move ẹrù wọn. Wọ́n ní àǹtí wa church náà ó ti move ẹrù ẹ̀ ṣùgbọ́n àwọn tó kù àti ìgbọ́ nǹkan kan àti ìmọ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe. Ṣùgbọ́n àǹtí wa ìgbà kan ń sọ pé òun fẹ́ ra lé so wọ́n dẹ̀ ní kábíyèsí ò dá lóhùn. Wọ́n ní nǹkan tí kábíyèsí dúró lé lórí pé àwọn ti ra lé fún wọn kẹ́kẹ́rù wọn kan lọ sí ilé tí àwọn rà fún wọn torí wọ́n fún wọn ní ọdún kan láti lọ wálé ṣùgbọ́n àwọn tí wọ́n smart wọ́n tètè ra ilé. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ní orí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá lọ́lọ́kọ̀ òjọ̀kan nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn à ń ṣe advert lórí channel yìí ẹ kàn sí wa ní masholagistv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà tí ẹ fẹ́ polówó. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ o. Wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n ti sọ fún Queen Naomi wípé gbogbo ibi tí àwọn ti fún Tadéníkáwò ọmọ àwọn kí Queen Naomi bẹ̀rẹ̀ sí gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ àwọn ènìyàn wọ̀nyí nítorí pé wọ́n ní Tadéníkáwò ní ṣíà nínú Ojaja hotel. Nǹkan tá a gbọ́ nìyẹn o allegedly o. So wọ́n ní gbogbo àwọn ìgbésẹ̀ tí Queen Naomi ń gbé yìí wọ́n ní nítorí wọ́n ti gẹ̀ẹ́tì lọ́ọ̀yà tó jẹ́ pé ó ti bá wọn fáìlì pé wọ́n lè claim àwọn
property èyí tí kábíyèsí fún wọn. Ẹ rántí nípa investment wọn èyí tó wà l'Abuja tí à ń sọ̀rọ̀ nípa oil and gas. Ẹ rántí pé bí àwọn family àǹtí wa fashion bó ṣe lọ síbẹ̀ náà nìyẹn tán fẹ́ dominate ibẹ̀ kó tó wá dé pé Queen Naomi mú ìwé yẹn lọ láti ọ̀dọ̀ lọ́ọ̀yà tí wọ́n fi lé arákùnrin yìí kúrò níbẹ̀ torí wọ́n ní arákùnrin wọ́n ní ó ń jẹ ayé ọba níbẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé so ìyàwó kábíyèsí Queen Naomi wọ́n ní right láti gba gbogbo ẹ̀tọ́ ọmọ wọn èyí tán ti fún ọmọ wọn. Ṣó ti yé yín? Torí wọ́n ní àwọn olórí yìí wọ́n ní wọ́n kàn ń gbé ìgbésẹ̀ tó wù wọ́n lọ́tùn lósì ni. Wọ́n ní torí ẹ̀ ní Queen Naomi fi dìde kíákíá tí wọ́n tètè gbé ìgbésẹ̀ tán ní láti gbé lórí Ojaja hotel èyí tó yẹ pé Tádéníkáwò ní ṣíà nínú ẹ̀ yìí. Nígbà tá a gbọ́ gist a ní ká mú wá fún ẹ̀yin èèyàn lé. A dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì yín lórí channel wa. A dúpẹ́ ní ọwọ́ yín nítorí pé ẹ̀ ń subscribe, ẹ̀ ń like, ẹ̀ ń share. Ọlọ́run Elédùmarè kò ní fi yín sílẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ Mashola Gist TV, a dúpẹ́ ẹ káàbọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ti wá jẹ́ ó subscribers wa ti pẹ́, a máa ń dúpẹ́ lọ́wọ́ yín. Ní agbára Ọlọ́run òkè òkè lẹ máa lọ o. Àtẹ̀yin tẹ́ ṣe darapọ̀, àtẹ̀yin tẹ́ ti join wa ti pẹ́. Ọlá yín kò máa ní lọ ìsàlẹ̀. Gbogbo àdáwọ́lé yín á máa já sí rere. Ọlọ́run á bá mi dùn yín nínú o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.